tó gba ọkọ̀ òfurufú láti dáàbò bo ìpínlẹ̀ Ọ̀yọ́. A tún máa ṣí àwọn ilé ẹ̀kọ́ padà láìpẹ́, Mákindé ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ó mà ti kéde pé ọkọ̀ òfurufú ti ìpínlẹ̀ náà láti pọnkún ètò ààbò káàkiri ìpínlẹ̀ náà ó ti wà ní ìpele tó kẹ́yìn tí wọ́n fi máa gbé ọkọ̀ òfurufú náà wọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Mákindé mọ̀ sọ èyí nínú àtẹ̀jáde rẹ̀ fún ti oṣù kẹfà ọdún 2026 níbi tó ti sọ̀rọ̀ nípa ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé láti gba ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ táwọn ajínigbé mọ̀ jí gbé ní ìlú Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ àti Yàwọ́tà ní ìjọba ìbílẹ̀ Oríire. Gómìnà náà ṣàlàyé pé àwọn nǹkan díẹ̀ tó má kù tí wọ́n nílò láti ṣe kí wọ́n tó gba ọkọ̀ òfurufú náà ó ní wọ́n ń ṣe lọ́wọ́. Òun ló sì fà á tó fi jẹ́ wípé wọn kò ní lè gba ọkọ̀ òfurufú náà nínú oṣù kẹfà gẹ́gẹ́ bí wọ́n ṣe ti gbèrò rẹ̀ tẹ́lẹ̀. Ó wáá sọ wípé àwọn ìgbésẹ̀ tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ló ṣe pàtàkì láti lè rí wípé gbogbo ètò ààbò tó yẹ ó ní wọ́n ṣe kí ọkọ̀ òfurufú náà kó tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ó ní kété tí wọ́n bá ti gba ọkọ̀ òfurufú náà ni ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ọ̀sọ́kà. Gómìnà Mákindé fi ìgbàgbọ́ rẹ̀ hàn pé ọkọ̀ òfurufú náà ó máa ṣe àtìlẹ́yìn fún rírí tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá tó sì máa mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó sì máa mú àlékún bá ètò ààbò ìpínlẹ̀ náà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ lílò rẹ̀. Ó wáá fi dá àwọn aráàlú lójú pé àwọn yìí ó fi tó gbogbo èèyàn létí ní kété tí wọ́n bá ti gba ọkọ̀ òfurufú náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò ààbò ní ìjọba ìbílẹ̀ Oríire, Mákindé ní àwọn ẹ̀ṣọ́ ààbò wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti gba ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ táwọn agbébọn máa jí gbé láyọ̀ àti àlàáfíà pẹ̀lú àtìlẹ́yìn tó péye láti ọ̀dọ̀ ìjọba. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé òfin kónílé-ó-gbélé oní wákàtí 16 tíjọba kéde ní ìjọba ìbílẹ̀ 10 tí wọ́n yí Igbó Old Ọ̀yọ́ National Park ká fún ọjọ́ 2 ó mà jẹ́ ojúnà láti pọnkún ètò ààbò ní àwọn agbègbè náà tó sì jẹ́ ohun tí wọ́n nílò láti mú ààbò gbópọn sí ní agbègbè náà. Ó tẹ̀síwájú pé ìgbìyànjú ó tún ti ń lọ láti ṣí àwọn ilé ẹ̀kọ́ ìjọba táwọn olùkọ́ tí wọ́n gbé ilẹ̀kùn rẹ̀ tìpa padà bó ṣe wòye pé nǹkan tó ṣe pàtàkì ó ní ètò ẹ̀kọ́ àti pé gbogbo ìgbésẹ̀ àwọn ó mà jẹ́ ojúnà láti dáàbò tó péye bo àwọn akẹ́kọ̀ọ́. Mákindé tún dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àtìlẹ́yìn àti àdúrótì wọn tó sì jẹ́jẹ́ àtìlẹ́yìn ìṣèjọba rẹ̀ láti rí dájú pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ìtẹ̀síwájú tí ààbò tó péye tí ó sì fi ibẹ̀ báyìí tí ó fi ṣe ibùgbé. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò alákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. Àánú Ọlọ́ọ̀ba yóò wá mi àti rí akú ọjọ́ òní tí ń sọjú ajé ó fi lè mi àti ń ṣe ibùgbé. Àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrere.